ayọ̀ jẹ́ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́sẹ̀lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi àsìkò etí gbọ́ lọ́tún lósì ọlọ́run Elédùmarè ọba ayérayé gbogbo àwọn èèyàn wa tó wà nínú ìhámọ́ ọlọ́run á bá wa mú wọn jáde láyọ̀ àti àlàáfíà bí ewé ṣe bọ́ lára agi tí kì í nígi lára lọ́lọ́run ó wà wá ṣe bí adìẹ ṣe ń lọ sí oko èèmọ́ tí èèmọ́ kì í mọ́ lára bẹ́ẹ̀ lọ́lọ́run máa bá wa ṣe. ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo fẹ́ ká fi ọkàn wa balẹ̀ ẹ fọkàn wa balẹ̀ nǹkan tí mo kàn máa ọ̀jì gbogbo wa ni pé ẹ jẹ́ kí gbogbo wa kún sí àdúrà gbogbo ọ̀nà tí kálukú bá mọ̀ pé òun lè gbà ṣe àdúrà yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa kún fún àdúrà ló kù. ṣe mọ̀ pé mi ò kì í ṣe ọ̀rẹ́ gọ́fúnà Mákindé gbogbo yín lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí eégún bá jó ore orí máa ń yá àtọkùn èmi kì í ṣàfibí sólóore èmi kì í sọ̀dẹ̀ mi í sòpònú mi í sàmùkú mẹ́kọ̀ọ́ tí èèyàn bá ṣe tí ò dáa tí mo bá sọ kódà kó jẹ́ 200 times kódà irú Emir Ìwó ń sìn kó jáde wá kó wá sọ pé òun túbá gbogbo nǹkan tó ń ṣe àṣìṣe ni wàláì mo tún bẹ̀rẹ̀ sí ní praise ẹ̀ gẹ́gẹ́ bí ọba lọ nìyẹn bí life tèmi ṣe rí nìyẹn because nígbà tá a bá ní kí tá a bá lé olè tó sá tó tún da tọwọ́ ẹ̀ lẹ̀ ṣé bá ká kó tọwọ́ ẹ̀ tó dà lẹ̀ ibi tá a ti torí ẹ̀ lé nìyẹn so gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ń ṣe iṣẹ́ takuntakun lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé gbogbo aṣọ kọ́là àṣà lóòrùn bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ náà kọ́ ni èèyàn máa sọ gbogbo ẹni tó bá mọ ìjà tí ò bá mọ̀ ṣá irú wọn bógun ibòmíì lọ ni gbogbo àwọn tá a bá là ń ṣe blogging tá à ń ṣe yìí tá a jẹ́ bloggers ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká mọ àwọn nǹkan míì ibi tá a lè sọ̀rọ̀ dé limitation ọ̀rọ̀ wa ẹ jẹ́ ká mọ̀ pàápàá jùlọ èyí tá a bá fẹ́ sọ lórí ayélujára àwọn ọmọ Yorùbá kan wà ó tó bí pọ́tà bíi mẹ́ta tí mo wà tó jẹ́ wípé níbẹ̀ bí gìrì bá mú ọmọ ń sìn tẹ́lẹ̀ kan bá jọ ṣúlé wa ẹjọ́ ẹ dákun gbogbo ẹ̀yìn àgbàgbà tẹ́wà bí nǹkan báyìí ló sọ ọmọ yìí ó ẹjọ́ kí ni mo lè ṣe sí kó tó ṣẹ́jú márùn àwọn ti fún solution tí wọ́n dẹ̀ fún solution nǹkan tán ti ṣe rí tó rí bẹ́ẹ̀ náà máa fún so ìyẹn yàtọ̀ sí èyí tí àwa àtọmọ Fúlàní máa wà àwọn ọmọ Fúlàní kan wà tó jẹ́ pé great grandfather àwọn ilẹ̀ Yorùbá náà bí sí ilẹ̀ Yorùbá yìí náà wọ́n sì padà bóun náà sí so kí lẹ fẹ́ sọ tí ò ní gbọ́ kò sí ebi gbogbo wa náà ṣe bí ọmọ kí ló ń porúkọ ẹ ọmọ Fúlàní ní gbogbo wa rí tó mú tírà kan tó fi sí àyà báyìí tó gbé ìbọn tó dojú ẹ̀kọ́ rẹ̀ tó yìnbọn sí gbogbo wa la rí ìnáwó gbogbo ara àwọn nǹkan tí àwọn ọmọ Yorùbá ṣe ń jọmọ Yorùbá nìyẹn gbogbo ara rí yẹn so ká pọ̀ sínú jù ta lọ bọ àdúrà tí mo fẹ́ ká máa ṣe ni pé ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí
kọ́lọ́run Elédùmarè kó jẹ́ kí àwọn ọmọ yẹn lè survive, kí wọ́n rí wọn kó bọ̀, kí gbogbo wa ká wá fi ìdùnnú wa hàn sí ẹni tó ṣiṣẹ́ tó jẹ́ ká rí àwọn ọmọ ọlọ́mọ. Àwọn ọmọ kan ti wà nínú òjò nínú oòrùn since about 13 days ago now. Àwọn ọmọ kéékèèké for God's sake. Ẹ máa wo, wọn ò ní aṣọ méjì, kì í ṣe pé wọ́n ní aṣọ kan tí wọ́n fi change ọ̀kan látijọ́ tí wọ́n ti wà ń bẹ̀. Aṣọ yẹn ló wà lọ́rùn wọn. Ẹlòmíì kò lè máa wẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́ kó tó lè sùn. Ẹ wá wo aṣọ ọjọ́ 13 ló wà lọ́rùn ẹ̀ láì wẹ̀. So ìdí nìyẹn tó fi jẹ́ pé àdúrà gidigidi la gbọ́dọ̀ máa fi ràn wọ́n lọ́wọ́. Ẹ má jẹ́ ká tọpinpin ìyẹn jìnnà mọ́. N tí mo mọ̀ ni pé within a very short hours, pẹ̀lú ògo Ọlọ́run, á rẹ́rìn ayọ̀ lórí àwọn ọmọ yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti pa àwọn èèyàn wọn, Ọlọ́run ni ọba tó ń tu ẹ̀dá nínú. Ọlọ́run ló lè tù yín nínú, kò ṣe èèyàn o. Èló la fẹ́ dá fún yín tí ó bí àwọn yẹn padà? Èló? Mo kàn bẹ̀ wá torí Ọlọ́run, mo bẹ̀ wá gbogbo wa, gbogbo tí kálukú bá máa ṣe. Ẹ̀yin tẹ́ ń bọ Ògún, ẹ bá wa bọ Ògún, ẹ bá wa fi ṣe àdúrà ìràpadà fáwọn ọmọ yìí. Ẹ̀yin tẹ́ ń bọ Bàtálá, ẹ̀yin tẹ́ ń bọ odò, ẹ̀yin àáfàá tẹ́ ẹ fẹ́ tó jẹ́ pé ẹ fẹ́ lè fi kéwú ya gbogbo èèyàn sí 15. Ọ̀sẹ̀ lẹ́ ń sìn, àsìkò tá a nídìí yín lélẹ̀. Ẹ̀yin ẹ wo nǹkan, mo rí ẹnìkan tí inú mi dùn sí jù. Inú mi dùn gan o. Ẹ wo Wòlíì Kàsálí, mo dẹ̀ rí lórí TikTok. Ẹni tí ò lójú ó jẹ́wọ́ fún pé òun létí, òun dẹ̀ lọ́pọlọ, òun dẹ̀ rí nǹkan gbọ́, òun níbi gbọ́ nǹkan sí. Ó dẹ̀ wá sí orí line, ó dẹ̀ ń ṣe àdúrà ní kíkankíkan níbo òun ṣe máa ń ṣe pé kọ́lọ́run Elédùmarè kó ṣe àwọn ọmọ yẹn ní rírí, pé bí wọ́n ṣe bọ́ lára igi tí ènìyàn lára, bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa sọ̀rọ̀ wọn. Ẹ wá wo àwọn pásítọ̀ kan tó jẹ́ wípé daily tí wọ́n bá ṣe sáfíìsì ọjọ́ kan, wọn ò rówó rárá, wọn ò rí 200 million. Wọn ò rówó rárá, àwọn yẹn wà bẹ́ẹ̀ o. Tẹ́ bá wò dáadáa, Kàsálí tí mo ń sọ yìí náà, ẹ wo iye àwọn èèyàn tó ti ṣe lóore, ẹ wo iye àwọn èèyàn tó ti sọdọ́ lórí irinṣẹ́ yìí. Àwọn kan ológun ni o, oníkìní kan ni o, oníkìní kan rí o. Ṣé ẹni tó bá jólógùn tó bá ṣe rere fún yàn, oògùn yẹn la máa rántí, oògùn tó ń ṣe yẹn la máa rántí, kì í ṣe rere tó ṣe yẹn. Ẹni tí èso ológun, àwọn wòlíì, àwọn àáfàá, kí ni wọ́n ṣe? Kí lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ṣe? Àwọn tó ń ṣe dáadáa wà nínú wọn, mi ò sọ pé àwọn tó ń ṣe dáadáa ò sí nínú wọn. Èmi ò ń kọ̀ndẹ́mù èèyàn entirely o. Àwọn àáfàá tó ń ṣe dáadáa wà ní orílẹ̀-èdè. Àwọn kírísítẹ́nì tó ń ṣe dáadáa wà ní orílẹ̀-èdè. Pásítọ̀ gidi wà, imam gidi wà, àáfàá gidi wà. There is no doubt about that. Ẹni tó bá sọ pé kò sí, àjẹpórí oúntọ̀ ti dàrú kò mọ́nú rò. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà ni wọ́n ń jáde tí wọ́n ń complain bitterly lórí táwọn náà ń complain bitterly lórí. Ó túmọ̀ sí pé sẹ́ńsìsì tiwọn, wọn ò jẹ́ kí ẹ̀sìn yẹn, wọn ò jẹ́ kó dọwọ́ bò. Ó túmọ̀ sí pé wọn ò jẹ́ kó dọwọ́ bò. Now, ẹ dákun torí Ọlọ́run, ní tó bá tọ́ sí bàbá yìí mo fẹ́ kẹ́ ẹ sí lórí messages tẹ́ bá máa fi ránṣẹ́ sórí ìkíní. Ṣe rí tí gbogbo àgbàlagbà náà kọ́ ló ṣe é fi ọ̀rọ̀ lọ, torí àwọn àgbà tó ṣì wèrè dàgbà. Àwọn àgbà náà torí àgbàlagbà ní àwọn ní ẹjẹ́ akọ̀rọ̀ lọ bá, kì í ṣe gbogbo àgbà náà ló ní òye tàbí ló mọ̀rọ̀ dá sí tàbí ló mọ̀rọ̀ sọ tàbí ló mọ̀rọ̀ gbọ́. Ẹ dákun torí Ọlọ́run, nínú fídíò tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn, mo sọ̀rọ̀ nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun torí Ọlọ́run, mo fẹ́ kí ẹ bá mi gbọ́ ohun tí ẹni ìsọ torí Ọlọ́run. Ìṣòkò tí ìlẹ́run, mo gbọ́ ọ̀rọ̀ tó sọ nípa àwọn tó ya pósítà gómìnà Ọ̀ṣun. Ọ̀rọ̀ tó sọ òótọ́ ni ó dá kó bá wọn wí.
torí ọmọlúwàbí òṣèlú yẹn etí èèyàn mọ nìyẹn ìgbà tí wọ́n á sọ̀rọ̀ lórí aṣáájú rẹ̀ fún nǹkan tí aṣáájú ṣe fún nàìjíríà kò yíwò fún ara rẹ̀ ó dẹ̀ ní fún fẹ́ràn maṣíláì láti bá wa ìyá náírà ó ń títa yíyan náà kọ́ra tó bá dé bá dojú àríwá doge nǹkan tó máa ní dáadáa láti ó máa bẹ̀rù láti dé lórí náà bí ò bá ṣe tó ṣe lè for 200 years nàìjíríà lè gòkè ọdún àwa ẹni ìwọ gbogbo àti dàgbà àti kú àti lu àwọn tó lọ́ọ́ lùmọ́ ìkọ̀kọ̀ wa ìyẹn ni wọ́n sọ yẹn èyí tó ń ṣe bí ìlú sí máa dàgbà tó lè máa bẹ́tà nílé tó ń ṣe yẹn ìwọ ló kó bọ́ tako campaign fún pé báyìí a ní láti ní ìnira kan tó rí kó tó dẹ̀rọ̀ torí pé wọ́n kàn kó sápò wọn òṣèlú wọn ò sí bẹ́ẹ̀ rí yàtọ̀ rí. ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ n kọ́kọ́ ra sọ̀rọ̀ débi tí wọ́n sọ̀rọ̀ dé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Sokoti TV ẹ ti máa fọkàn gbé bàbá ìṣépè bí pẹ̀lú tó sọ yẹn ẹ wo bó ṣe ń bá ẹ tẹ kọ́kọ́ wo bó ṣe ń sọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni bàbá yìí ẹ wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ bí ìgbà tó bá last born rẹ̀ sọ̀rọ̀ èní ẹlẹ́kejì gbogbo yín lẹ gbọ́ máa tiẹ̀ ẹ jẹ́ kí n ra fi ibi tí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ nípa Aṣíwájú ẹ jẹ́ kí n ra jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ dákun ẹ listen. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu omi mọ̀ tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu omi tí ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o bí ìkan ìbá ń ró gbọmọgbọmọgbọmọgbọmọ jù Ọlọ́run má jẹ́ kó affect yín o ṣe rí nǹkan tí ò tí ì dé láàyè ò gbà o tó bá ti dé ó ti dé ni o gbogbo àwa tá à ń bẹ lọ́run pé nítorí àwa ọmọ Yorùbá kí ẹ débẹ̀ lẹ́ẹ̀kejì kì í ṣe pé ṣe ní ọ̀rọ̀ orí ahọ́n o tí ẹnu tẹnu tinú tọkàntọkàn la fi ń sọ bọ́ tírú àwọn eléyìí tírú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ another thought á wá sí ọkàn èèyàn o lóòótọ́ ó lè jẹ́ wípé àwọn opponent yín ni wọ́n fẹ́ máa ṣe láti dáràn sí yín lọ́rùn tàbí láti bà orúkọ yín jẹ́ ló jáwọn náà ń ṣe láti bà orúkọ yín jẹ́ ṣùgbọ́n ẹ̀yin gangan náà ẹ tún orúkọ yẹn ṣe fúnra ara yín náà àwọn èèyàn kan tí ò ní ẹ̀mí Ọlọ́run wọ́n wá ń jáde lóríṣiríṣi wọ́n wá ń sọ wípé wọ́n kàn lè fowó bẹ̀ wọ́n ṣe máa fowó bẹ̀ wọ́n ṣe máa ṣe kinní kan tó bá jẹ́ pọ́ ọmọ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn wà ń bẹ̀ ni ṣé ẹ máa lè sọ gbogbo ohun tẹ́ ń sọ yìí tàbí tó bá jẹ́ pé ẹ̀yin mọ value ọmọ tó bá jẹ́ pé ẹ mọ value ìyá tó bá jẹ́ pé ẹ mọ value bàbá tó jẹ́ pé ẹ mọ value ẹ̀gbọ́n ẹ mọ value àbúrò ṣé ẹ máa lè sọ ohun tẹ́ ń sọ yẹn ní tèmi believe pọ̀ yẹ kí a máa sọ̀rọ̀ lórí ni whichever way iye bó bá jẹ́ pé owó náà ni kí ìjọba lọ rescue àwọn eléyìí kí wọ́n wá prevent kírú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ mọ́ ìrìn ní bá mi sọ yẹn àfi ẹ lè máa fi owó taxpayer san owó fún àwọn kinní kí wọ́n tún lọ túnra mú tí wọ́n bá túnra mú ẹ̀yìn ìtúnra mú ní sẹ́bó dídí orílẹ̀-èdè la pè wá. ṣebí sovereignty country àbí nǹkan náà pè wá kí ló dé tí yóò jẹ́ pé tí nǹkan bá ti dé àátúré wá solution tí ètí ẹ̀ ṣe solution àátúré wá fún un tí solution nìyẹn ni kàn fi wọ́n lẹ̀ so wọ́n bá pa gbogbo àwọn yẹn àwọn wo náà ni ẹ̀ ń bọ̀ wá padà rúùlù second time yín tòró dá mi lójú pé tí wọ́n bá pa àwọn yẹn gbé báyìí tí wọ́n bá pa gbogbo ẹbí ẹnìkan wọ́n ti pa lójú wa yẹn àwọn ẹni tí wọ́n pa lójú wa yẹn ṣé orí íńtánẹ́ẹ̀tì ni kinní yẹn wà bàbá yẹn níyàwó ó bímọ ó lẹ́gbọ̀n ó lábúrò ó ṣeéṣe kí wọ́n tún ní bàbá tàbí ìyá orí burúkú wo ló tó kí májèsí ó tojú òbí ẹ̀ rọ̀run béèyàn bá pé ọmọ 70 years tó ní bàbá 96 years ọmọ ẹ̀ sì ni ọmọ ní 70 sì jẹ́ sọmọ 90 something ọmọ 90 something sì ń bí 70 láwọn tó ń súré bímọ bá ń fọmọ lóyún wọn bímọ fún wọn ọmọ 90 something sì ń bí tí àkọ́bí ẹ̀ jẹ́ bí 70 ọmọ náà ló sì jẹ́ sí
ẹ dákun situation wo ni kí gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí wá ń sìn lórí wíwá tí wọ́n ń wá àwọn ará bí yẹn. Ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ nítorí pé nǹkan yìí ò kàn yín, gbogbo wa dákẹ́. Aṣọ ọ̀fọ̀ ló yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí máa wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó l'Ógbómọ̀ṣọ́ yẹn. Ṣé tó gbé pé wọ́n tó ti mú àwọn kó àwọn kan bá dàn bí? Ọ̀nà tó máa àwọn kan bá dàn bí? Ẹ tó gbọ́ yẹn náà. Àwọn ará bí yìí dẹ̀ ti sọ fún apá wọn ń bọ̀, ìparí àwẹ̀ náà làwọn ń bọ̀. Mo dẹ̀ pariwo pé wọn ò kì í sọ pé àwọn ń bọ̀ kán mọ́ wá. Ṣé wọ́n wá àbí wọn wá? Kí ni nǹkan tíjọba ṣe é lẹ̀ gẹ́ẹ̀sì wíwá wọn? Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbọ́n lẹ́nu, omi ti fẹ́ ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu báyìí o. Omi ti fẹ́ tí ẹ bá gba plan àwọn ọ̀tá láàyè, ẹ tí ò bá ní kú nù wa ò ní kú o, bíjọba bá bọ́ sọ́wọ́ ẹlòmíì, ẹ tí ò ní kú ò ní kú o, wàláhì ẹ tí ò ní kú ò ní kú. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdì tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, orúkọ mi ò yí padà, Jídé Kòsọ́kọ́ náà ni mo ṣì ń jẹ́. Kí ni mo wá tún gbé dé báyìí o? Ètò ìgbẹ́jọ́. Ó ń bí mi, kí ni ètò ìgbẹ́jọ́ wà fún? Ètò ìgbẹ́jọ́ as pronounced gẹ́gẹ́ bí èdè olóyìnbó. Ṣé mọ̀ wípé oríṣiríṣi àwọn nǹkan ló máa ń rú wa lójú láàrin inú ilé tó máa ń dìjà, tó máa ń dogun, tó máa ń dọ̀tẹ̀, tó dẹ̀ jẹ́ wípé tí a bá fi ìmọ̀ tàwọn bàbá wa ṣe, èyí tó lóyìnbó ń pè ní native intelligence, tí a bá apply ẹ̀, ó di dandan kí a rójútùú sí ọ̀rọ̀ tó ń kọ gbogbo wa lómi inú àbí tó ń dájà sílẹ̀ láàrin wa. Ètò ìgbẹ́jọ́ ó ti wà báyìí o lórí Sokoti tẹlifíṣàn. Ètò ìgbẹ́jọ́ ẹ jẹ́ kí àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn kí wọ́n bá wa dá sí i. Gbogbo nǹkan kọ́ la gbọ́dọ̀ máa fà ní fìtìnọ́tì, la gbọ́dọ̀ máa fi òfin ìbòdè. Native intelligence, àṣà àti ìṣe àwọn bàbá wa, ẹ jẹ́ ká máa ti bọnú àwọn ọ̀rọ̀ wa ká lè fi máa lójútùú sí púpọ̀ náà. Ẹ wo ètò ìgbẹ́jọ́, ẹ lọ sí Sokoti tẹlifíṣàn, ẹ like, ẹ comment, ẹ share, ẹ ṣe gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ṣe láti stay glue on ètò ìgbẹ́jọ́ on Sokoti tẹlifíṣàn. Ẹ̀yin èèyàn, mo rò pé ti gbọ́ báyìí. Tí mo sọ nípa Aṣíwájú nìyẹn o. Òun ni ó ti di tí mo ti ń bù yìí o. Kẹ́ ẹ máa wo bí kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe gbogbo àgbàlagbà ló ní àròjinlẹ̀. Ó ń fi ọ̀rọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń ṣe dáadáa, ó fi ń jọ́ọ̀jì pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló ń gọ́fà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, táwọn èèyàn wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lásìkò ìjọba rẹ̀. Ìyẹn àgbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ nítorí tí í ṣe dáadáa, nítorí pé àwọn ti olóṣèlú làwọn, wọ́n ti jẹ̀jẹ̀kújẹ. Òṣèlú ló gbé wọn débi tẹ́ wà, òṣèlú ló gbé gbogbo àwọn ọmọ wọn, gbogbo mọ̀lẹ́bí wọn ló gbé wọn débi tẹ́ wà. Nílà àfi gbọ́dọ̀ sọ nǹkan kan lórí eléyìí ń kọ́ èmi, ẹ máa gbọ́, ẹ tún gbọ́ nǹkan mi o, eléyìí ń kọ́ èmi pé èmi ló yẹ kí èmi ní platform, èmi ló yẹ kí èmi máa bá wọn campaign bí ẹni pé mo gbowó lọ́wọ́ àtìrandíran rẹ̀ rí. Bẹ́ẹ̀ ni pé àtìrandíran rẹ̀ fowó kan ránṣẹ́ sí mi pé kí n máa fi campaign fún Bọ́lá Ahmed Tinubu. Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ wípé torí Bọ́lá Ahmed Tinubu yìí, nígbà tí gbogbo yín ò lè jáde tán bí yín irin kẹ́ jáde, èmi sì jáde. Orúkọ táwọn èèyàn ń pè mí títí dọ̀la, ọmọ ẹni ní ṣèbí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ gẹ̀ẹ́sì ní ọmọ ẹlòmíì. Kí ló fa orúkọ yẹn fún mi? Ọ̀rọ̀ Aṣíwájú ni. Nígbà tẹ́yìn òtítí irú yín ò tiẹ̀ gbọ́dọ̀ jáde, irú bàbá tó ń sọ̀rọ̀ yìí tí wọ́n bí ire kó jáde kó sọ̀rọ̀ ńgbà náà. Mo dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dìsáàtì mi lórí YouTube mi, bíi 4,000 plus ní àwọn èèyàn tó unfollow mi. Kó tó di pé àwọn èèyàn wá rí pé ẹni yìí n tó sọ nígbà yẹn náà kì í ṣe pé ó bú wa, n tó wà lọ́kàn tiwa, ìyìn rí àwọn yẹn náà bá wí nítorí pé n tó wà lọ́kàn wọn tí wọ́n rí ò tẹ́ wọn lọ́rùn. So èrò ọkàn wọn dẹ̀ ni pé Aṣíwájú ò bá contest,
Aṣíwájú lágbára àti ran Yorùbá lọ́wọ́ láti rí Yorùbá nation tá a fẹ́ gbàgbà nítorí ń complain lé lórí nìyẹn tí gbogbo wọn fi ń bú Aṣíwájú máa yẹ kì í ṣe pé hatred yẹn náà ló tó bẹ́ẹ̀ kì í ṣe hatred yẹn náà ló tó bẹ́ẹ̀. Now ẹ wá wo ọdún tèmi tí ń ṣe bàbá eléyìí wá sọ fún mi pé mi lọ́yẹ ẹ̀yin jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ èmi lọ́yẹ kéèyàn máa campaign fáwọn bí ìgbọ̀ jẹ́ pé àwọn aráalé wọn náà sí platform fún mi tí wọ́n dẹ̀ fún mi ní sálárì láti máa sọ nǹkan báyìí a particular thing ẹ máa gbọ́dọ̀ mo fẹ́ ẹ gbọ́dẹ́lẹ̀ bọ̀ mo kàn fẹ́ kí n máa sọ̀rọ̀ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n má gbàgbé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ. 24 kí ẹ gbogbo tá à ń gbà lókè nígbà tó bá sí owó exchange rate owó lókè ìbá ẹ̀jẹ̀ ṣe Nàìjíríà ti collapse by now gbogbo wọn bá tún àwọn experts sọ pé Nàìjíríà ti collapse ìwọ̀n orí yẹn sọ fáwọn èèyàn pé ẹ wá o ẹ máa ṣe tún ìwọ̀n ẹ gbọ́ láti lé ọ̀rọ̀. ìgbésẹ̀ àwọn ọmọ tí wọ́n gbé lọ. wọ́n ṣe yọ̀rọ̀ àti ọdún mọ̀ sọ dáadáa torí pé ó fẹ́ wọ̀ kó obìnrin tó ń bọ̀ tó kàn owó olóṣègbè wọn. ṣègbọ́ wọ́n gbogbo bá wọn pé ní òkú yíyé. ṣègbọ́ ìjẹ̀jà bẹ́ẹ̀ fún àgbàlagbà ló jẹ́ òye ṣe kókó. ṣègbọ́ nítorí ṣe fún ìlú yẹn tó máa mú ìlú bẹ́tà nìyẹn without it nàìjíríà òdìgbò kẹlẹ́ láì for 200 years you don't save me. okay look yes. ṣe rí i pé kinní kan ọ̀kan àìmọ̀ wàhù ni àwọn Yorùbá máa ń pa kinní yẹn súré sá lọ lórí mi ni ṣe rí irú èèyàn tẹ́ni yìí jẹ́ lórí ọ̀rọ̀ ipa tó yẹ ká síwájú ọ́fíṣà lórí bí wọn ó ṣe gba àwọn ọmọ yẹn padà ní bílẹ̀mù mi sí ẹ o eléyìí náà dẹ̀ bímọ tí ọmọ Adilọ́lá tó lọ́n bá wá jẹ́ kí ó jẹ́ irú ọmọ rẹ̀ lọ bọ́ sọ́wọ́ wọn tèmi bá sọrú ọ̀rọ̀ yìí sóun máa lè sọ ohun tó ń sọ yìí fún mi ṣé mo bu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti báwo ni orí àgbàlagbà ò kì í ṣe ń pé báwo làgbàlagbà ò kì í ṣe ń ní ọpọlọ láti sọ̀rọ̀ ọdún mo ti blọọkù ẹ̀ he don't belong to Sokoti TV mo ti blọọkù ẹ̀ kì í ṣe àwọn àgbà rándanràndan ni ẹ wo iye ọmọ tí wọ́n kó lọ ẹ wo iye ọmọ tí wọ́n kó lọ ẹ wo iye ìyá ẹ wo iye bàbá ẹ wo iye àwọn ọmọ kéékèèké tí wọ́n kó lọ lórí pé mo appeal sí Aṣíwájú pé àwọn nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe àwọn nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe pé ok o bí gbogbo wa ṣe ń ṣùgbà yín yẹn à ń ṣùgbà yín nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ máa jẹ́ kí second time yín ló máa jẹ́ kó sì kí ọ̀ fún ọmọ Yorùbá délẹ̀ ẹ wo iye ìgbà tí mo ti sọ ẹ wo iye ọdún tí mo ti ń sọ bàbá eléyìí tó ń sọ̀rọ̀ tí gbogbo ẹ̀ tó ń takora wọn yìí bàbá yìí ni ó wàá kọ́ èmi bèmí ṣe máa sọ̀rọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń ṣe ẹ dákun kí ni Aṣíwájú ṣe tí mi ò tí ì fi báwọn èèyàn sọ̀rọ̀ ó túmọ̀ sí pé kò belong síbí kò gbọ́ kò sí ń bí yìí rí ọwọ́ ìkan tó kàn rí lọ́kàn lanu ló kàn ń sọ ohun tó wù wọ́n ń sọ lè bọ́ àgbàlagbà ṣé sọmọ 30 years ló pè mí ni ẹrù bí ṣe ń bá mi sọ̀rọ̀ ṣe kò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ẹ máa testify sí ní mọ̀ sọ yìí ẹlòmíì máa gbọ́ fọ́ìsì ẹ̀ máa fi hàn mí bó ṣe dàgbà tó ẹlòmíì kò tó àwọn ọmọ tí mo bí lọ́jọ́ orí wọ́n máa bá mi fà pé bàbá báwo lẹ ṣe máa lo fèmí báwo lẹ ṣe máa sọ fún ẹ pé bó ṣe mẹ́mi lára nìyẹn ni màá àmọ́ra lánàá àmọ́ra ẹ̀ ń jẹ̀ta èmi kọ́ mo bí ẹ èmi kọ́ ni mò ń bọ́ ẹ èmi kọ́ ni mò ń raṣọ sí ẹ lọ́rùn kí ni mi ò ní lè pọ́n ẹ lésì ẹ̀gbọ́n mi dìúnlé ẹ̀gbọ́n mi tó kù láyé ń sìn àwọn méjì péré ló kù tá a jọ jẹ́ ọmọ bàbá ṣùgbọ́n ọmọ ìyá náà la máa ń pera wa torí pé ìyá ẹ̀ ló tọ́ mi dàgbà ìyá tí mi ti kú láti kékeré bí ògo ṣe ń jẹ́ tọlọ́hun ẹ̀gbọ́n mi yẹn ń tán gbà lọ́wọ́ mi kì í ṣe kékeré bọ̀dá mi ò ti lo ìwọ fún mi mọ́ sìn kì í ṣe 10 years mọ́ ẹ̀gbọ́n mi gangan ẹ̀gbọ́n ni kì í à ń ṣe ẹ̀gbọ́n àràbá kan o bàbá kan ló jọ bí mi pẹ̀lú ẹ̀ o so tẹ́gbọ́n mi bá wa lè máa pọ́n mi lé kí lèmi ò sí ní lè pọ́n àwọn èèyàn lé lùkà ẹ wo bí lèyí ṣe ń sọ̀rọ̀ bíi pé bóyá ọmọ Fúlàní làwọn náà bóyá àwọn tí Fúlàní ṣe mistake fún òbí wọn lóyún ni wọ́n àmọ́ because téèyàn bá jẹ́ ọmọ Yorùbá gidi wà á tiẹ̀ mọ béèyàn ṣe ń báyàn sọ̀rọ̀ ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ gbọ́ délẹ̀ kí n tó wá sọ̀rọ̀ lórí. We're 60 years, 65 years, how many years now of independence? Kí ló dà fún mi? Kí ló dà fún Nàìjíríà? Kí ni progress lè make? Ẹ̀mí ń pààyàn.
produce ti ọkọ rẹ̀ ní ìdìbò ní ọjọ́ tó ti èmi ní bá wí ẹ̀ àwọn ilé ìwà kò jẹ́ standard gbogbo bákọ̀bàkọ̀ ni ìdánilẹ̀ bí mushroom ètò òun ṣe ó tòlù ṣe ni atòlùṣe ni ó yẹ kí wọ́n jẹ bóòlù tó bá yí ẹjẹ́ fún àwọn òdòdó kí ni nǹkan tẹ́fẹ́ kí ló fẹ́ tà fún wa ẹwà láti ìbá òṣèlú wa rí ẹwà bá tó yẹ wọ́n gbé polongo fún bara àdúgbò wa o èyí tó ń ṣe yóò máa nira o gbogbo ẹ̀kọ́ tá à ń gbọ́ láti kékeré ìlú oró òfin mi sí sálárì ṣẹgbọn gbogbo orí tó pa ilé ẹkẹ mi máa pariwo sì dìbò bó ṣe rí nìyẹn. ó ní ẹgbẹ́ mi kan náà mọ̀lẹ́bí yín tó lè mú jáde kó máa pariwo. ìrìn àpárá àti ìjọsìn àtàkì tọ́pì àti ìní ìdáná àti ọ̀gá rẹ̀ dìbẹ́ tẹ̀fẹ́tíkálì. orí yẹn lọ ṣe gbogbo bíṣọ̀ lórí ẹ̀kọ́ gbé ẹ̀rọ ìjọba jẹ́jẹ́ o. ṣé Tinubu lè ṣe yẹn ni. ẹ dákun mo rò pé ó yẹ kí ọ̀rọ̀ yìí kó máa yé yín ẹ mọ bí ọpọlọ bàbá yìí ṣe tó àti bó ṣe mọ ẹ mọ bí ọpọlọ bàbá ẹ̀gbọ́n tó sọ pé kémi ó máa sọ fún Tinubu gbogbo yín lẹ gbọ́ nǹkan tí mo sọ ẹ ti gbọ́ nǹkan tí mo sọ pa Tinubu ẹ wo bí bàbá yìí ṣe ń bá mi sọ̀rọ̀ bí ìgbà bí ẹni tó ń fún sálárì pé nǹkan báyìí ni kó máa sọ ṣé kò sẹ́ni tó dàgbà tó mi nù mọ̀lẹ́bí ẹni bóyá ẹgbẹ́ ẹ̀ tó bóyá burú ẹ tó dàgbà tó mi nù mọ̀lẹ́bí ẹ kó o dẹ̀ lọ open YouTube fún kó o máa kówó lé lọ́wọ́ kọjá ohun tó bá ń sọ ní ọmọ èmi ò sínú àwọn blogger olórí burúkú tẹ́ ẹ máa ń kówó fún tọ́jẹ́ pé ibi tẹ́ ẹ bá náwó dé ni béèyàn bá ṣe dáadáa ń sọ pé ó ṣe dáadáa béèyàn bá ṣe dáadáa ń sọ pé kò ṣe dáadáa ṣé bí gbogbo yín lẹ mọ relationship èmi àti gọ́fúnà Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ṣé bí Ṣèyí Mákindé ni mo praise ń sìn tí mo sọ pé wọ́n ló ń ṣe dáadáa lọ́wọ́ yẹn tó bá ṣẹlẹ̀ míì ni èèyàn mélòó pẹ̀lú bí tí mo ti sọ̀rọ̀ ń pa ẹni yẹn dé èèyàn mélòó rú mi ní òtò fẹ́ jáde kọ́ wá jẹ́ pé òun ló tún praise ẹ̀ this time around tó lè jẹ́ pé àfihàn tí praise ẹ̀ mo kàn jẹ́ ká yé mọ̀ pé ó ń gbìyànjú lọ́wọ́lọ́wọ́ ó ń ṣagbára ẹ̀ gẹ́gẹ́ bí investigation tèmi mi ò dẹ̀ sí tí mo mú mi ò sí mú rárá so ẹ wá gbọ́ bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ délẹ̀ torí mi ìfẹ́ dúró pípẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀. ó ṣe gbọ́dọ̀ ó ṣe ní coastal road tó máa ló dé àti travel time láti Coastal road lọ sí Calabar débẹ̀ kò tí fáwọn àfẹ́jẹ́ máa lálẹ́ ẹ̀ máa lálẹ́ ìyẹn náà ti gbọ́dọ̀ pa gbogbo atán kó tó di pé parí ọ̀nà yẹn. ìtẹ́rísí pọ̀ nínú bí irú ìṣòro ìjọba options for ọdún ká pé ìwé ọgọ́ máa lọ láyé tiẹ̀ ẹgbẹ́ tí wọ́n àwọn olóòdà kan ti dà wá pọ̀ lẹ́fẹ̀ẹ́ títí so àwọn tó jẹ́ ẹ̀mọ àwọn náà máa bá àwọn sọ̀rọ̀ kọ́ ṣọmọlúwàbí kó lè dàdùkú wọ́n bẹ̀rẹ̀ lórí wọn tí ó wà falafala wọn tí ó Yorùbá jẹ́ yìí nìyẹn àwọn èèyàn kí nìyẹn lọ́dẹ̀ fún wọn ṣe ẹ̀sìn wọ́n jẹ́ tẹ̀ wọ́n pèrè àwọn àtàjẹ́ mùsùlùmí lọ́la lára ẹ̀bẹ̀rẹ̀ lórí ẹ̀fà ìlọ́jàlè ẹ̀faransàn ẹ̀kọ́ lọ ṣẹlẹ̀ ẹ̀gbọ́n dáwọ́ kẹrù kó jẹ ní. so kò yé ṣe gbé tó bá dẹ̀ gbóni wọn àti tó ti dọ́dẹ̀ wọn táwọn ṣèṣì ń gbà àti gọ́gọ́mẹ̀ ń gbà ó ju mọ́tà tó ta ju tó ń gbà tó tẹ̀lé wa ni àwọn ọ̀dẹ̀ centers of development tó yẹ kó yé wọn fún ọdún kúndé. ẹjọ́ ẹ̀yin ọlọ́pọlọ tẹ́ wà ń bí mélòó ni mo ti sọ̀rọ̀ àwọn gọ́fúnà mélòó ni mò ń pariwo wípé aṣíwájú nìkan la máa ń bá wí a kì í sọ̀rọ̀ débi ọ̀rọ̀ gọ́fúnà kì í ṣe fídíò mẹ́wàá ni mo fi sọ̀rọ̀ yẹn rí sẹ́yìn ẹgbọ́n bàbá òpònú tó ṣẹ̀ jí sáyé ń sìn tí bá mi tó ṣẹ̀ jí ń sìn ni ló ń fi sọ yẹn òní ń kọ́ èmi ní tèmi ọmọ sọ ń pa aṣíwájú yẹn o ẹbí léèrè pé ṣé ìran ẹ̀ fún mi lówó rí ni àbí ìran rẹ̀ rán mi níṣẹ́ mo fẹ́ ṣẹ́rí tó bá tọ́ bóyá sẹ́mi tàbí sóun ni mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ nínú kọ́mẹ́ǹtì yín à ń sọ̀rọ̀ ẹ̀mí ẹgbọ́ ọ̀rọ̀ campaign tí eléyìí ń ṣe Ọlọ́run má jẹ́ káwọn eléyìí ó padà kó bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu téèyàn bá lóun campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jù mí lọ àfẹn tó bá campaign fún tó kú tó ń tàn wá tọ́jẹ́ pé nítorí pé campaign fún ló ń tàn fi kú nìkan ló lè sọ fún campaign then nínú òṣèré orí ìtàgé èmi ò bá wọn lọ campaign káàkiri ṣùgbọ́n campaign tí mò ń ṣe ju tọ̀pọ̀lọpọ̀lọ ẹ dárúkọ ẹnìkan tó ṣe campaign fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nínú àwọn òṣèré tó ju tèmi lọ ẹ dárúkọ ẹnìkan náà ẹ lè gbé wá sẹ́gbẹ̀ẹ́ ara wọn pé eléyìí náà try bí Sokoti ṣe try ẹ gbọ́ ọ̀rọ̀ rándanràndan tí bàbá yìí ń sọ òní ó ṣe ń kọ́ mi lérí bí mo ṣe lè sọ́pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ó ṣe ń kọ́ mi so ṣé ẹ mọ̀ pé àwọn eléyìí lè kó bá Aṣíwájú wọn à ń sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀wọ̀n tí bàbá yìí ń fi wé Coastal Road ṣé bá Aṣíwájú ọ̀bá ṣe Coastal Road sẹ́lòmí ò ní ṣe lọ́jọ́ ọ̀la ni ṣé gbogbo àwọn tó ti kú yẹn s'Aṣíwájú ọ̀dà wọn padà
ṣayé àbí kí the responsibility síwájú ni láti protect the life and property of the citizen of this country ni àbí ẹ wá gbà mí lọ́wọ́ amòmí bàbá kí ló ń pera èyí torí Ọlọ́run kéèyàn máa sọ̀rọ̀ bí ẹni tí ò tiẹ̀ ní nǹkan kan lọ́pọlọ ẹ̀mí èèyàn là ń sọ̀rọ̀ bá ìdẹ̀ bú aṣíwájú mo pè sí responsibility ẹgbọ́n tó ń sọ ẹgbọ́délẹ̀. Àwọn center for development federal government develop olùwé federal government enable environment ibẹ̀ táwọn ọkọ̀ tó ṣe tó bá kówó sọ lápò wọ́n á rówó ṣe ìkan tó máa ṣe gbogbo fóònù wọ́n á gòkè ìlú abẹ́tà àjẹrù fáwọn aráàlú ìyẹn ni àwọn ọkọ̀ tó kó ọmọ aláìsàn nìyẹn láti kọ́ tó sọ láti ọkọ̀ tó sọ wà disappointed ó lè jẹ́ tó ń ṣe tí ọ̀pá president Tinubu kò yí àgbàlagbàjẹ ní ọ̀dùnkún ní oní program àjẹ́ owó wà YouTube èyí ló kọ́ máa ẹ̀ látọ̀ tó báyìí ni ó bá lè yẹ lọ́wọ́ àwọn ọ̀dùnkún lọ ṣe bí ìdọ̀dù gbọ́dọ̀ sọ́dọ̀ bá ọmọ Yorùbá ní èyí ló láwọn ọmọkiri pé òkè ìjọba ẹ̀ ṣe gbólóbágbé adégbólóbájà fún wa ní àbá ṣe tó ṣe 200 years àjẹ́ àwọn màálé náà nìyẹn àwọn ọmọdọ́mọ wa wọn lè gbádùn ìlú ìgbógbó máa ń jákèjàkú ni so àtúnṣe ni aṣáájú ṣe gẹ́gẹ́ pẹ́kẹ́ bá polongo ẹ̀ àwọn ará because most of us are illiterate ìdókòwò multiplication èyí tó yẹ kí ẹ̀ láti wọn tó báyìí tó ṣe dáadáa lónìí o ọ̀dọ̀ àwọn àtìlú yóò ní dókè láyé bá fi parẹ́ ìyẹn ní ọgbọ́dọ̀ àwọn ọ̀nà gbogbo ìjọ tó sọ́ọ̀sì yẹn kò bójú mu o lè sọ̀rọ̀ ọmọlúwàbí o kàn máa ṣòkò tẹ̀ sọ ojú bá rí arékè mo sọ̀pọ̀tì àwọn tó ń ṣe àwọn ọjà kíkún ní ewu tẹ̀lé báyìí orúkọ láti ẹ̀ nílò ẹgbẹ́ òdìgbò tó bá wọlé kó wọlé gbá lọ́rí wọn á pè fàájọ́dí fara pè fàájọ́dí ìbò yẹn má bá dá sí o bí tó má dá lókè bá wọlé tó lọ tí kò dìbò wọn kó wọlé wọ́rọ́wọ́ ni olùsíláwọ́lẹ̀ sọ̀rọ̀ ìka ẹ̀ ilé àwọn ọlọ́pàá gbogbo ìjà wọn bẹ̀ fún pọ́pọ́pọ́ bọ̀dì tó dìbò fún yìí ìtọ́nálógún náà ṣe ni lójú wọn sọ nípa program ẹ̀ṣọ́ bí ẹ̀ ló kú sí ọkà tán kò yí ẹni o yóò lè yẹ ìwọ máa béèrè ọ̀rọ̀ kó lè yé èèyàn ṣùgbọ́n mi ṣe o. ẹ dákun mo rò pé ti gbọ́ ẹ dákun mo rò pé mo ti play ní tí mo sọ ní tó kan aṣíwájú lórí ní tí mo sọ mo ti play ẹ̀ fún lórí ọ̀rọ̀ ẹ̀mí ẹ dákun ẹ̀mí ọmọ Nàìjíríà ọwọ́ ọ̀tá la kò lè ṣe lẹ́yìn Ọlọ́run ọwọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu so tí nǹkan báyìí bá wá ń ṣẹlẹ̀ tó wá jẹ́ pé ọ̀rọ̀ second time yẹn ni mo gbọ́dọ̀ nìkan ni mo gbọ́dọ̀ máa sọ bí ẹni tó rí ẹ̀ ti dàrú bí ẹni tí ò lọ́pọlọ mọ́ bí ẹni tí ò ní mọ̀lẹ́bí bí ẹni tó jẹ́ pé kò bímọ rí nílé ayé rẹ̀ bí ẹni tó rí ẹ̀ ti dàrú tó ti mú gbóyò ẹgbọ́n náà dáná tẹ́lẹ̀ ìbámi sọ ó ní èyí tèmi blame àwọn èèyàn tó ń fa pósítà Adeleke ya yẹn ìyẹn fine eléyìí ni ò fine nítorí pé mo sọ pé aṣíwájú ti ń abandon responsibility eléyìí ni ò fine ṣe rí pé àwọn aláàtì ìpalẹ̀ eléyìí èmi kàn bẹ aṣíwájú mo ti jẹ́ pé mi ò sẹ́ máa sọ fún yín pé tó bá kọjú sí yín ẹ̀ta tó bá kọ ìgbẹ́ sí yín ẹ̀jà lọ́fà tó bá kẹ̀yìn nìkan ẹ̀tẹ́rù ara yín pa ọgbọ́n téèyàn gbọ́n tó fi bínú tó fi kọ́lé tí ilé ọ̀hún ró gẹ́gẹ́gẹ́gẹ́ kò tó ọgbọ́n tá a fi sunrun nú ilé yẹn lásán falala ẹ jẹ́ ń wá padà sọ́dọ̀ ẹ̀yin olóṣèlú ó mà ṣe o àṣì nǹkan míì mọ́ lẹ́yìn olóṣèlú tá a fi lè gọ́ fún ara wa ìbànújẹ́ ló jẹ́ fún mi torí ó yẹ kí wọ́n bánu gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ó yẹ kí wọ́n bánu yín dànù bí wàá bá pera wa lóṣèlú a nífẹ̀ẹ́ pátì kan ẹni tá a bá dẹ̀ nífẹ̀ẹ́ nínú táwọn àpò lè ṣe dáadáa àá fi hàn pé eléyìí ló lè ṣe dáadáa eléyìí á tẹ̀lé mo ti dìbò ìgbésí pátì mi rí nítorí pé mo mọ̀ pé tí wọ́n fà kalẹ̀ ọ̀dà èmi ò ń dìbò nítorí ìbò dídì ni mo ń sọ o kì í sọ̀rọ̀ campaign ìbò dídì mi ò dìbò nítorí ẹgbẹ́ mo máa dìbò nítorí a particular person mo ti dìbò fún gọ́fúnà Ọ̀yọ́ báyìí Ṣèyí Mákindé mo dìbò fún náà second time yẹn mo dìbò fún ọmọ APC dẹni mi kí ló dẹ̀ ṣe nítorí gbéra ẹ̀ lárugẹ ó sọ̀pọ́ọ̀tì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá yá àwọn èèyàn kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń bú èmi pé ẹ ti wà tú kíní jù pé mo máa ń ṣe bíi pé ọmọ Yorùbá nìkan ló exist nílé ayé pé mo wà tú tribalistic ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ wá gbọ́n tẹ́lẹ̀ yìí sọ
ni mo sọ fún yín pé tẹ́ bá pàdé àgbàlagbà lọ́nà kì í ṣe gbogbo àgbàlagbà lèyẹn lè béèrè ọgbọ́n lọ́wọ́ ẹ̀ torí àgbàlagbà mi ò lè jẹ́ kó sí wèrè dàgbà ni ọ̀rọ̀ tó jọ ọ̀rọ̀ wèrè lẹ́ni yìí sọ fún mi kọ́ mọ́ fi ọ̀rọ̀ program tí aṣíwájú ń ṣe wé ẹ̀mí àwọn èèyàn ṣé táṣíwájú bá parí program yẹn kì í ṣàwọn èèyàn ni àwọn èèyàn kan ní ò lo nǹkan tó ń ṣe yẹn ni so àdègbọ́dọ̀ fílẹ̀ kan ti pa gbogbo wa tán kó tó torí pé ó fẹ́ wọlé ẹ̀kejì ó kù sọ́wọ́ aṣíwájú ọ̀rọ̀ tí mo sọ ń pa àwọn olóṣèlú ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ tẹ́tí dáadáa sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Lagos State Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó Èkìtì Kwara àti Kogi part of Kogi ìlú àwa Yorùbá nìyẹn ní ìlú kọ̀ọ̀kan yẹn náà ni iye pátì tí wọ́n ń contest governorship ẹ jẹ́ ká gé kù ẹ jẹ́ ká pé márùn ni fún gbogbo state yẹn different political party governorship candidate àti àwọn gómìnà tí wọ́n wà lórí ipò sí ẹ dákun mo fẹ́ béèrè ọ̀rọ̀ tẹ́ ẹ fi mọ̀ pé àwọn olóṣèlú ìkà tó wọn láyé yóò sí nínú ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gba tíkẹ́ẹ̀tì sọ́wọ́ nínú political party yẹn àtàwọn tó ń bẹ lórí oyè gẹ́gẹ́ bí gómìnà àtẹ̀yin tẹ́ ẹ fẹ́ di gómìnà ẹ dákun mélòó nínú yín ló ti ráyè tí ẹ lọ sympathize pẹ̀lú àwọn òbí ọmọ yẹn pé kan ti ẹ̀rí Táyé kan rí Kẹ́hìndé kan rálàbá kan rí Dòwú kọ́kan tiwọn náà mọ̀ balẹ̀ díẹ̀díẹ̀ mélòó nínú yín ló ti ṣe mélòó nínú yín ni ò jẹ́ wípé ọ̀rọ̀ election tiẹ̀ tó fẹ́ contest ló wà lọ́kàn ẹ̀ against àwọn ọmọ ọlọ́mọ tán jí gbé àwọn bàbá ìyá ìyá tán jí gbé mélòó nínú yín tá a bá wá wí ẹ máa sọ̀rọ̀ pé àwọn kan olóṣèlú ọ̀jẹ̀lú lọ́pọ̀lọpọ̀ nínú yín ọ̀jẹ̀lú ẹ kì í ṣòṣèlú ọ̀jẹ̀lú ntẹ́ ń jẹ́ fẹ́ẹ̀ tán pẹ̀lú ògo Ọlọ́run ntẹ́ ń jẹ́ ó fẹ́ẹ̀ tán ṣé tọ́lọ́mọ wá sí lọ́jọ́ iwájú sí tí region kọ̀ọ̀kan bá dúró sáàyè ẹ wàá sọ bí wọ́n ṣe jẹ́ nílẹ̀ Yorùbá tó fi èmi sí second fiddle gbogbo ohun tí àwọn wèrè míì wà tó jẹ́ wípé gbogbo ohun tí irú wa bá ti ń sọ tí ò bá ti jáwọn olóṣèlú tí ò fún wa lówó náà sọ we are less human being lójú wọn we are less human being lójú wọn níbi tí inú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tínú wọn budé ọwọ́ owó tí wọ́n gbà lọ́wọ́ olóṣèlú yìí náà ní pọ́blẹ́mù gbèsè ayé wọn èmi ò gbowó lọ olóṣèlú o gbogbo ìgbà ni mò ń sọ fún yín o olóṣèlú bá gbowó wá máa gbà o torí mo ṣiṣẹ́ fún yín lébi yẹn ṣe é dé ṣùgbọ́n mi ò ṣiṣẹ́ nítorí owó yẹn mò ń ṣiṣẹ́ nítorí ọjọ́ ọ̀la mi àtọjọ́ ọ̀la àwọn ọmọ mi pé ókè tẹ́ni gidi bá wà nípò ó ṣeé ṣe kí eléyìí ràn wá lọ́wọ́ ó ṣeé ṣe kí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ọ̀dà ọmọ struggle mi lórí báwọn ọmọ mi ṣe kàwé náà ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀yin tẹ́ ẹ wá di multimillionaire àdé ni ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀ lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé gbogbo owó táwa náà ná lé àwọn ọmọ lórí láti primary school títí wọ yunifásitì yẹn ká ní ìjọba ló ń bá wa náà àwa náà ó ti jù báyìí lọ yóò ní àwọn nǹkan tá a máa fi gbogbo owó yẹn ṣe ẹ máa sọ̀rọ̀ pé àwọn kan lólóṣèlú tá lólóṣèlú àfolóṣèlú tí bá ń ronú dáadáa sí àwọn aráàlú nìkan ní dáadáa máa gbẹ̀yìn ẹ̀ that's why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti kúrò lórí oyè báyìí ìmọ̀ tán ni wọ́n máa tán ni ẹ kàn gbọ́ pé ó ti ṣe chairman local government rí ó ti ṣe senator rí ó ti ṣe rep rí ó ti ṣe governor rí ẹ kàn máa gbọ́ there will be nothing to show for it because n tó máa ń ṣe okùnfà rẹ̀ ni pé ìgbà tẹ́ ẹ wà nípò yẹn owó ìjọba lè ná ẹ lè ná anyhow tí nígbà tẹ́ ẹ ti wá sí kó tó di pé yóò mọ ẹ náà pé ìmọ̀lẹ̀ náwó tó báyìí mọ́ nígbà tẹ́ ẹ ti kúrò lórí ipò
ẹ ti náwó yín dànù, ẹ ti ná ìtókù lọ́wọ́ yín dànù, ẹ wàá dẹni tó ń tọrọ jẹ. Ó máa di pé ẹni tó o bá ti ṣe fún ni ó padà yọ ẹ́ nínú ọ̀fìn tó jura rẹ sí. So ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, mo fẹ́ kí ẹ jẹ́ á máa fọkàn ṣàdúà. Gbogbo babaláwo ni mí ni o, adáǹṣe ni mí ni o, oníṣègùn ni mí ni o, pásítọ̀ ni mí ni o, àáfàá ni mí ni o, ẹ dákun ẹ máa bá wa gbàdúà. Gbogbo irú àwọn bàbá wa Adébóyè Ránkò, àwọn tí Ọlọ́run ti ṣàlẹ́ṣà nídìí iṣẹ́ yẹn, gbogbo irú àwọn nǹkan tó yẹ kí ẹ máa bá wa ṣe rèé. Ọ̀pọ̀lọpọ̀ yín bí Paris yín ó ṣe gbèrú sí, àti pé bí bẹ́ẹ̀ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ Paris sí, owó tẹ́ fi ń dá àwọn nǹkan yìí sílẹ̀, tẹ́ fi ń kọ́ àwọn Paris yìí, ó tó yín dá ilé iṣẹ́ lẹ̀ tí àwọn ọmọ ọlọ́mọ kan ó sì máa jẹ tí wọ́n máa mú láti bẹ̀. Àwọn òṣìṣẹ́ yín wọ́n rówó bọ́yàwó wọn, wọ́n rówó bọ́mọ. Ṣùgbọ́n láyé ẹ̀ ní ṣe yẹn, èyí tí ó fi jẹ́ pé ẹ̀yin nìkan ni gbogbo orí yẹn máa wá sẹ́nu yín ńlẹ́ ṣe, ẹ lọ dá chọ́ọ̀chì sílẹ̀. Mo bẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, church, mosque, ọrọ̀ ajé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn fi wá. Wọ́n ti sọ di business. Tá a bá pè nǹkan nílé Ọlọ́run, tá a dẹ̀ sọ pé gbogbo tá à ń gbà ń bẹ̀ Ọlọ́run là ń gbà á fún, àfi tó bá jẹ́ pé Ọlọ́run lè ná fún lókù. Ntẹ́ fi lé náà fọ́lọ́run wà dáadáa, òun náà ní kẹ́ ẹ máa ṣe dáadáa. Àwọn tí ò ní, ẹ fún wọn. Àwọn tó ń tọrọ, ẹ fún wọn. Àwọn tí ò rí légbé, ẹ fún wọn nílé. Àwọn tí ò raṣọ lò, ẹ raṣọ fún wọn. Ẹ ṣe dáadáa pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run náà máa rí pé gbogbo tẹ́ ń gbà yìí òun lẹ fi ń sìn. Ẹ gbàjọ, ẹ wà lọ fi ra jet. Olórí burúkú kan nígbà COVID-19 òun àtìyàwó òun fẹ́ẹ̀ lè gbàdúrà kí COVID-19 ọmọ tàn mọ́, torí inú COVID-19 ló ń ra jẹ́ẹ̀tì òun kẹta. Gbogbo yín náà lè rí lórí íńtánẹ́ẹ̀tì yìí náà. Ṣé bá ṣe máa bá lọ rèé, tẹ́mi èèyàn ọjọ́ yín lójúmọ́, owó ti borí ohun gbogbo, ohunkóhun. Òun ni bàbá tó mọ̀ pé Aṣíwájú ó tún padà sórí ipò ní ìran tòun tó fi lè máa jẹ́ èèyàn. Òun ló fẹ́ kú sí nísìnyí nítorí pa sọ pé Aṣíwájú ẹ bá wa ṣe báyìí, ẹ bá wa ṣe báyìí. Ẹ dákun, mo fẹ́ àwọn ọlọ́pọlọ tán ń wò mí, mo fẹ́ kẹ́ ẹ sọ iye ọdún tí mo ti wà lẹ́yìn lórí ọ̀rọ̀ Aṣíwájú, kí eléyìí ẹlẹ́nu ọ̀dọ̀ yọ̀yọ́ tó máa kọ́ mi bí màá ṣe ilé ayé mi lórí ọ̀rọ̀ Aṣíwájú, tó ń kọ̀ǹpíà pé wọ́n kó àwọn èèyàn ojú wa ni wọ́n sì fi pa kan nínú wọn tí wọ́n pa ń pakópa. Tàbí ẹ̀mọ̀ pé tá a bá tètè wá nǹkan ṣe sí ìsìn, yóò di pé wọ́n máa pa àwọn yòókù náà nítorí èèyàn pípa ò ní mínì sí wọn. Èèyàn pípa yóò ní mínì sí wọn. Ọmọ Yorùbá ló máa ní lára láti gbọ́bẹ síyàn lọ́rùn. Àárín àwọn elédè míì náà ń gbà wọ́n ń jà fún òmìnira táwa ń jà fún, táwọn ọ̀pààyàn aríbọn ṣe ń dúra wọn náà pé ẹ gbọ́dọ̀ jáde tí wọ́n sì dúra wọn. So ẹ ń bá nírú àwọn ẹ̀mí yẹn kì í ṣe ń tọ́yẹ kọ́ bá Yorùbá gbé rárá. Gbogbo ẹni tó bá nírú àwọn ẹ̀mí ká dáyàn dùbúlẹ̀ ká dù lọ́rùn kì í ṣe tọ́yẹ kọ́ bá ìran Yorùbá gbé. So bàbá Láyọ̀nú sọ, ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kọ́ mi bí mo ṣe fẹ́ ṣe ilé ayé tèmi o. Àwọn tí wọ́n kó yẹn wọ́n ní wéètì níwájú tèmi ju èmi, ìwọ tàbí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò ní ẹ̀mí méjì, ẹ̀mí ẹyọ kan. Sokoti ò ní ẹ̀mí méjì, ẹ̀mí ẹyọ kan. Ìwọ náà tó bá mi sọ̀rọ̀ ò ní ẹ̀mí méjì, ẹ̀mí ẹyọ kan. Tẹ́yọ kan yẹn bá dẹ̀ ti bọ́ nìyẹn. Gbogbo àwọn tí wọ́n kó yẹn ẹ̀mí kọ̀ọ̀kan ni wọ́n ní, tí ó kátẹ̀ wá ní kátẹ̀ sọ pé èèyàn mẹ́wàá péré wọn kó. Ṣé ẹ̀mí èèyàn mẹ́wàá ò ti ju tẹnìkan lọ? So tó ṣe jẹ́ pé tí wọ́n wà after ni pé ká máa sọ̀rọ̀ ohun tá a síwájú ṣe, kò yẹ ká dá sí ọ̀rọ̀ pé wọ́n jíyàn kó mọ́. Mo bẹ̀ Ọlọ́run kọ́ lọ́wọ́ forgive. Mo bẹ̀ Ọlọ́run kọ́ lọ́wọ́ mọ́jì ó kó àwọn ọmọ rẹ̀ sínú ìgbèkùn ayé yìí. Kọ́ lọ́wọ́ mọ́jì káwọn ọmọ rẹ̀ ó mú thinking ẹ̀, táwọn ọmọ rẹ̀ bá mú thinking ẹ̀, ìran yín ti ṣìnà. Táwọn ọmọ rẹ̀ bá mú thinking ẹ̀, ìran yín ó ti ṣìnà. Ẹ̀yin ìyẹn má bínú, ẹ rí pé mi ò kí ń bínú tó báyìí. Wọ́n ẹ gbọ́ bí bàbá yìí ṣe ń ṣẹnu yàrá bá mi sọ̀rọ̀. Ẹ ti ẹ̀gbọ́n bó ṣe ń pe ṣèkẹtì ìwọ. Kí èèyàn mọ̀ ní ọpọlọ rárá, ọmọ àbóyá máa gàtú ní àmà.
bóyá gàtú ẹsẹ̀ nǹkan àwọn gàtú tán bàbá wa máa ń lò jọ tán ti pẹ́ ńlé pẹ́rú bá pẹ́ ńlé yóò bá lájọ bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti fẹ́ ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti ṣe kinní kan so ọ̀pọ̀lọpọ̀ wọn ló fẹ́ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn ni Yorùbá fẹ́ so a lè mọ̀ yàtọ̀ nítorí pé wọ́n lè sọ èdè yẹn a lè mọ̀ yàtọ̀ ṣùgbọ́n ìwà kálukú ó fi hàn ẹ tó bá jẹ́ jẹ̀níwú ọmọ Kóòtù Òjíire ìwà rẹ̀ ó fi hàn pé eléyìí ọmọ Yorùbá ni Ọlọ́run ló ní máa yìnbọn já sórí burúkú ẹ̀yin èèyàn mi ẹ fọkàn balẹ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ súnmọ́ Ọlọ́run ẹ máa bá wa gba àdúrà bí wòlíì Kàsálí ṣe bá wa gba àdúrà yẹn ẹ máa bá wa gbà á àdúrà ní gbà agbára kì í gbà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alágbára ní gbogbo ọ̀nà ní ti àbáwọláyé ni o ní ti Christianity ni o ní ti àwọn àfáà ni o ti Islam ni o gbogbo ẹ̀ dàpọ̀ ẹ bá wa gbogbo àdúrà tẹ́ bá lè gbà lórí báwọn ọmọ yìí ṣe ní pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin tínú yín ò dùn sí kọ́mọ yàn káwọn ọmọ yìí dé ojú yín náà ni ó sì ẹ̀yin ni ó sì kàn lẹ́yìn tiwọn pẹ̀lú ògo Ọlọ́run tínú rẹ̀ ò bá dùn sí káwọn ọmọ yìí dé padà kí ọkàn ìyá wọn ó lè rọ̀ mo wá rọ ẹ̀yin olóṣèlú ẹ máa irú àwọn èèyàn báyìí ẹ máa lọ tù wọ́n nú èló lẹ́ẹ̀ fún wọn ok mo sọ pé káàtì ẹ̀ sọ pé márùn ká ní governorship candidate márùn ẹ wò state méje káwá ní governorship candidate kọ̀ọ̀kan ó fún ọ ní 100,000 ara àwọn tá à ń sọ yìí kì í ṣe bó bàdẹ̀jọ́ owó tí wọ́n máa fi jẹun náà ni kò sí tó burú ńbẹ̀ torí pé ẹlòmíì báǹkì rẹ̀ ni wọ́n ti mú pamọ́ yẹn ẹni tó kọ̀ǹfọ́tì ẹ̀ tó ń jẹ́ oúnjẹ tó ń jẹ́ orí mu náà ti mú pamọ́ yẹn so ńgbà tí ọba tó wá rí oúnjẹ jẹ pẹ̀lú àdánwò tó wà lára wọn kí lẹ rò pé ó lè jẹ́ result ẹ dákun ẹ̀yin gbogbo ẹ̀yin lọ́ba wa ẹ ti irú àwọn èèyàn báyìí nílẹ̀ Yorùbá ẹ ti ẹ̀ máa gbéra lọ kẹ́ ẹ máa sympathize pẹ̀lú wọn sympathy yẹn yóò jẹ́ kọ́kàn wọn máa balẹ̀ títí Ọlọ́run fi jẹ́ ká rí àwọn ọmọ yẹn gbà tó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ àwọn èèyàn ṣàṣọ pé sọkò tí sọ tiẹ̀ ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ kí gbogbo wa wípé ojú ò fẹ́ràn.